for our leaders. So ní ṣókí ẹ̀yà wa, bàbá wa, àbúrò ẹ̀yẹ̀ wa. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àwọn president wọ́n ní kí gbogbo yín pátápátá pé ẹ kú ilé o, pé ẹ kú àsìkò yìí, Ọlọ́run ilé ìgbà ni látara ẹ̀ gbogbo wa. Ọlọ́run ti dá wa láwọn. Ọlọ́run á jẹ́ ká jèrè àwọn ọmọ wa. Ọlọ́run ti lójú àjọ àti wà. Pé àsìkò yìí kí pé ìlú wa máa dá nípa Ọlọ́run. Ohun tí Islam sọ fún wa ni pé ká máa ṣàdúrà Ọlọ́run lórí wa. Ẹ jẹ́ ká máa ṣe Ọlọ́run lẹ́kọ̀ọ́ ṣíṣe. Wọ́n bá ti ṣiṣẹ́ àwọn náà ní ṣíṣe láṣẹ náà. Ọlá agbára náà. Ọlá pé gbogbo wa mùsùlùmí náà Ọlọ́run ló ní kí túbọ̀ lé. Ọlọ́run gbàgbọ́ gbogbo wa. Ọlọ́run jẹ́ ká. Thanks for checking out Symphony on YouTube. Please be sure to subscribe and like our videos for updates.